èmi àti ọkọ mi àtàwọn ọmọ àti ṣe visa Canada o ìyàkọ mi ò mọ̀ o àmọ́ ọjọ́ wedding wa ìyàkọ mi wá o ẹ káàbọ̀ sí ètò gbẹ̀mí tẹ̀lé ti ṣolú àṣehun àkàndínlẹ́ òtún ètò yìí ẹ wá nǹkan fìdílé kẹ́ni máa fi ti gbéyàwó rẹ̀ tó pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti máa ń jẹ ẹ wò ó ọ̀rọ̀ tí mò ń sọ fún yín bọ̀ èmi àtọkọ mi ti ṣe ìgbéyàwó ní kóòtù ọdún ọba ló bá wa ṣẹ́gun arábìnrin tó kejì yẹn o kì í ṣe nǹkan tó kéré àmọ́jọ́ wedding mi ní kóòtù ọkọ mi sọ fún ìyá ẹ pé tí ò bá ti wá ó máa kọ wọn níyà ìyá ọkọ mi ò lè bá ìyá sọ̀rọ̀ bẹ́ẹ̀rì èmi náà ò dẹ̀ torí wípé nǹkan tó ṣẹlẹ̀ kí wọ́n máa gọkọ mi gàgà àbí kí n máa gbé akọ mi gàgà ẹ̀bẹ̀ ni mo tó ń bẹ̀ ìyá ọkọ mi pé ẹjọ́ mọ́ mi ìṣèkèlè tí máa ṣẹ̀yìn ṣe sì rí àǹtí mi tí mo sọ yìí every time ló máa ń fún ìyá ọkọ mi lówó ó máa ń lọ bẹ̀ ajá kan lọ síbẹ̀ látọ̀dọ̀ ìyá ọkọ mi tí ń bọ̀ ìyá ọkọ ló gbé ipò fún mi o ṣẹ́gun sọ pé ipò ní ìyá ọkọ mi ṣe ìgbà tí àwọn ọlọ́ba àti ẹ̀kọ́ sì ṣe pé ìyá àti ọkọ mi jọ wà ní ẹgbẹ́ kan ṣá tó fi jẹ́ pé wọ́n máa ń gbé nǹkan fún yín wọ́n wá jọ wedding mi àbí bí ìyá ọkọ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyá ọkọ mi kò pè mí jọkọ ni hello ìyá lágbẹ́já tó o bá ṣe tọmọ mi bá kọ̀yìn sí mi gbogbo ọmọ tí ìwọ náà bá bí wọ́n máa kọ̀yìn sí ìwọ náà ni o torí pé ọmọ mi ni o kò tiẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ kò ní píkọ̀ mi tó bá ṣe nǹkan tí mo dẹ̀ ṣe tí ẹ̀rù kan tó ń bà mí rèé o mo dẹ̀ sọ mo ní kó má fẹ́ olóòtí lóyún ọjọ́ tó ti fi ẹ̀ràn mi báyìí mo ní kó má fẹ́ pé ọmọ yìí olóòtí lóyún mo dẹ̀ gbà bẹ́ẹ̀ mo dẹ̀ pé tọmọ mi wà fẹ́yàwó kejì dẹ̀ ni ó ti fẹ́ òòdẹ̀ tó gbà mo ní mọ́mì ẹ má bínú bá kọ́ ti fún mi ọtí wọ́n máa ṣe pé lọ òòdẹ̀ kọ́ ti fún mi bá pàǹtì mi bá sọ fún mi mo ní mi fẹ́ sọ fọ́kọ mi tó mọ̀ kó máa fi ṣe bínú wọ́n ní kí n sọ fún mi fẹ́ sọ fún ṣé kó lọ báyìí ẹ̀jà ló jà mi fẹ́ sọ fún àǹtí ṣeun mo bá dìde mo bá lọ sọ́dọ̀ ìyá ọkọ mi nígbà tí mo débẹ̀ mo kí wọn mákìmí ibi tó bá dé ọmọ mi ní kó lè bá mi sọ omi sílẹ̀ mo ń sọ fún ẹ mákìmí ní màmá ọ̀rọ̀ tí mo bá kì í sọ̀rọ̀ ariwo mo bá jókòó wọ́n fi mí lẹ̀ wọ́n lọ àtò pẹ́ owó tó wákàtí bíi mẹ́rin wọ́n dé nígbà tó ń dé bí tí mo jókòó sí wọn mo jókòó sí mo ní màmá yìí mo wá rí kí ló wá rí mi fún mo ní ọ̀rọ̀ tí mo wá rí yín fún ni pé ẹ̀ṣẹ̀ wo gan-an ni mo ṣẹ̀ ní tẹ́lẹ̀ dáríjì mi kálẹ̀ tí ò bóbìnrin ní àní pé ẹ̀ mọ̀ bí obìnrin ṣe rí kálẹ̀ tí ò bí ọkùnrin ní àti pé bí a kò torí pé ẹ̀ bímọ ni ẹ̀yin lè bọ́ ọkọ tí mo fẹ́ ó lè pè mí lágàn bí mi ò pè yín lágàn torí ẹ̀ kì í ṣàgàn ẹ̀ẹ́dẹ̀ lè jágàn láìláì kí ló dé kí ni mo ṣe fún yín tó lè tó bẹ́ẹ̀ ẹ sọ ẹ̀ṣẹ̀ mi fún yín tó lè tó bẹ́ẹ̀ bí tí mo ti ń sọ ọ̀rẹ́ wọn wọlé ìgbà tó ọ̀rẹ́ wọn wọlé ọ̀rẹ́ wọn ní ìyá Àlàbí dá lóhùn gbọ́ nǹkan tó ń sọ ọmọ yìí sọ ọmọ ń sọ̀rọ̀ ó ń sunkún ń ké báyìí ó lóun gbọ́ ọmọ òun lẹ̀ sílé pé kó dà kó òun mọ̀ pé ibà lóun wá òun ní kò ń lọ wẹ́rẹ́ kò ń dé wẹ́rẹ́ ni gbọ́nà ojú ti ń lọ o aago méjì ọ̀sán ti lu gbọ́ nǹkan tó ń sọ àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà ó fẹ́ kéèyàn máa wọ́n sí wọn ni mo ní màámi mi kọ̀ ọmọ yín sí yín tó yẹ kó fẹ́ kọ̀ ọmọ yín sí yín ṣé wọ́n mọ̀ lèmi náà bí ẹ ṣáà ti ṣépè èpè tẹ ṣẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn tí ò bá ti rí bẹ́ẹ̀ màámi àwọn ọmọ mi ò lè dọ̀tá ni ẹ má bínú gbogbo tí máa ṣe fún yín ẹ dáríjì mi olùbí ànímọ̀ ọkọ̀ ẹ̀wà tọkọ ẹ fẹ́ travel ẹ máa lọ sínú ìbẹ̀ wà gbàgbé mi síbi
ó dáa kì í ṣe bẹ́ẹ̀ mi ì mọ̀ pé ẹ mọ̀ ẹ má bínú wọ́n mọ̀ kò sí kò tẹ́ ń ṣe tí mi ò mọ̀ wọ́n ṣàbá mi bẹ̀ wọ́n ṣàrà ní pé wọ́n dáríjì mi ò fún wọn lówó wọ́n gbà for the first time wọ́n gbà lọ́wọ́ mi dáadáa wọ́n rẹ́rìn àjẹun àṣekẹ́ tí màmá ó ṣe náà wà náà tí mo ṣe délé báyìí ọkọ mi bá ní gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ ó mọ lóore ìwọ ló sún mọ́ mi pa fẹ́ travel bó lè mi sọ fún ìyá ẹ̀ pa fẹ́ travel kẹ̀ àbí ìyá ẹ̀ sọ pé àwọn mọ̀ wọ́n pè mí wọ́n ṣépè mo lọ bẹ̀ ìgbà tó pè tó kí ló tó sọ fún mi mi ìfẹ́ dà irú náà ni kí ló tó sọ fún mi ẹ̀rù tí ń bà mí mo ti ń gbé ẹgbẹ́nu mi kúrò ń bẹ̀ torí kò ń pẹ́ sí ìgbà tí ìṣẹ́jú ni bọ̀gbà tí kí ni mo ti wá bí mọ́ mi tí mo bí last yìí o ìyẹn second born mi yìí o third born tó jẹ́ second born ṣe pé first born ọmọ òun first born ti so ó ní ó wá kò sọ́wọ́ ìgbà tí ń bẹ̀ ló wá ní ta ló fẹ́ lù ẹ̀ ló tó máa lè wà lára ẹ̀ ṣé bí tí náà là ń ṣe kí ni kan èmi kan mo sọ fún ìyá ẹ̀pọ̀n travel kò gbọ́ kò believe mi ọkọ mi lọ sọ fáǹtì yẹn wípé ẹ rí ẹni tá à ń jọ̀sán torí ẹ̀ tó ń gbà ẹni tá à ń gbà torí ẹ̀ tó ń jọ̀sán àti bá pè mí pé èmi mo ní kò sọ fún ìyá ẹ̀ wípé kó sọ fọ́kọ ẹ̀ pé nǹkan báyìí mo ní kó bá fi nǹkan pamọ́ fún un má wò rí ibi ìyá ẹ̀ ní tó bá ìyá ẹ̀jà wọn á parí ẹ̀ náà ni òun ni ìyá ẹ̀ máa sọ fún ní ìsìnkú wọn dàdí ẹ lórí pé wọ́n lọ sọ fún ìyá rẹ̀ sí kí ló fẹ́ sọ èmi kó sọ fọ́kọ ẹ̀ pé ọkọ ló sọ ọkọ ẹ̀ níwọ̀ ló sọ ìyá àwọn ò parọ́ mọ́ ẹ̀ ọkọ ẹ̀ níwọ̀ ló sọ fún pé òfin wojú rẹ̀ ìyá àwọn ni ó wá tán báyìí mo ní mi ìwojú rẹ̀ ìyá kò rí bẹ́ẹ̀ àǹtí èmi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ bọ̀sọ́kọ ẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ àǹtí ṣeun ọkọ mi bá lóun ò travel mọ́ tó ti fún wa ní gbogbo ẹ̀ kátó lọ ó kọ̀ ra ticket ó lóun ò travel ní káà máa lọ ó lóun ò travel mọ́ ká máa lọ mo bá bí ó ní ẹ máa lọ sí ó lóun ò já òun kò travel mọ́ ni ẹ̀bẹ̀ at the end of the day kí n má fọ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ jù ó ṣàpadà gbà láti travel àlọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn kékeré nígbà táwa dé ìlú òyìnbó táwa jókòó ṣẹ́rí ọjọ́ tí mo bá ti sùn báyìí tí mo bá tẹ́lẹ̀ àrí ìyá ọkọ mi báyìí nígbà tó kọ́ mi ò ní jà o a kò máa dùkúndùkúndùkúndù mo mọ̀ ibi ká ní pé àǹtí yẹn ò fún ní nǹkan yẹn ni mo kò tẹ̀ ní mo travel ṣe bó tẹ̀sí gómìnà mi fún tó fẹ́ gbé travel ìgbà tó wá yá tí wàhálà ìpọ̀ àǹtí ṣeun wàhálà ìpọ̀ bọ́ lóun ò jẹ́ kán borí tó bá ti gbógun kan dé báyìí tó bá ti pè é ìdí kan ìgbà kan kò bàbá sásò wá kọ́lé sílé mi bá wọn dá sí i bó ṣe ń sọ pé ẹ̀rí ọkàn máa ń jẹ mi gbogbo táìmù tí mo fi tí kí ni mi ṣẹlẹ̀ tàbí tó sílé gbogbo tó mo fi sọ náà ọmọ mi pé 5 years o àfẹ́ tra ṣùgbọ́n ọmọ yẹn pé 5 years o ṣe wá àwọn ìyàwó ẹ̀gbọ́n mi tí má lọ lé wọn báyìí tí ìyàwó ẹ̀gbọ́n mi bá ṣe tẹ́kọ̀ ẹ̀gbọ́n mi bá ṣe kìnní kan fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lérò ọkàn mi ni pé o ti lórí ẹ̀gbọ́n mi so ara mi mo máa ń fi bíyà nǹkan tèmi ṣe làwọn yòókù náà ṣe pé àwọn tó àbẹ̀gọ́ tí wò pa àṣé nǹkan mi ò dé sọ́run mi báyìí ìyàwó àbúrò mi ò tiẹ̀ kí fẹ́ rí mi àǹtí ṣeun ọ̀nà tí mo gbà nìyẹn o bí mi ṣe wá ṣètò èmi o mi ò ṣọkọ mi bákan bá ṣe yàmàyàmá o mi ò tójú ọkọ mi mọ́lẹ̀ o kódà bá fọkọ mi pé ìwọ tó kó o burú tẹ́kùn nǹkan tí mo gbé jẹ fún ẹ á ní ó ti ẹ̀dábọ̀ ìgbé jẹ fún mi yẹn nǹkan tó máa sọ nìyẹn ṣé wàá ní problem mi tó fẹ́ kẹ́ bá mi dá sínú ọ̀rọ̀ yìí tí story tó fẹ́ lọ end ni wípé báwo mo ṣe fẹ́ ṣe ọmọkùnrin 3 ni mo bí báwo ni mo ṣe fẹ́ ṣe tí ọmọ mi tí ọmọ bá fẹ́ yàwó tó bá nífẹ̀ẹ́ yàwó wọn mi ò ní máa believe pé oògùn náà ṣe fúnra wọn ọ̀nà owó mo fẹ́ gbé gbà ìyẹn gangan ni mo nílò advice àwọn èèyàn sí nítorí mi rí pọ̀ o bó padà bí wọn ní Canada àti bímọ mo máa wá Nàìjíríà wá báyà kọ mi ìmọ̀ àti akọ mi kò tẹ̀síwájú ọ̀rẹ́ nìsín wọ́n ti gbà kámú àtijọ́ ọ̀rẹ́ nìsín yìí o wọ́n ti gbà kámú àmọ́ ìyá kọ mi ṣì wà wọ́n ṣì wà wọ́n ti kú àmọ́ ìmọ̀ àti ọkọ tó fi lọ lọ́ọ̀bùra báyìí àti close á padà close tó pé ọmọ náà máa ń pè àwọn onídìí kan báyìí bọ́kọ ẹ sọ̀rọ̀ kó lọ dágbáyá lọ́wọ́ bọ́kọ ẹ sọ̀rọ̀ kó lọ tàmùdù lọ́wọ́ ẹ̀wọ̀ advice mi tí bá ti lọ́kùnrin méjì ọkùnrin àtòbìnrin báyìí tó bá nífẹ̀ẹ́ ara wọn báyìí lójú ọkọ tèmi